Mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn gbé. Ẹ máa wọlé, ẹ máa sì dáhùn, ẹ máa ṣe ẹ̀ síta. Gbogbo ènìyàn ni mo kí ẹ káalẹ́ o, ẹ kú rọ̀lẹ́, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, gbogbo àkókò tó wù kó o máa gbọ́ mi wàrà àánú gbà. Àwọn táníkà má wá, àwọn la ò ní dé bá o. Orúkọ Jésù la mọ̀ mí polongo. Tinú Adélẹ́yẹ wàá rògolò, ẹ máa wọlé, ẹ máa bá mi sí, ẹ máa láyé. Àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ní kí ló gbẹ́kẹ̀lé nínú ayé rẹ, ṣé Jésù ni àbí nǹkan mìíràn? Ọlọ́run aláyé ni màá sì ní tèmi o. Èmi mọ̀ pé Ọlọ́run la máa sìn tó bá jẹ́ tèmi àti ilé mi, Jésù la ó máa sìn. Àdìmúlà ọba yẹ. Àdìmúlà ọba yẹ. Àlàájà Bọ́dúnrìn ẹ máa rògolo, ayé ò ní pa yín lẹ́kún màmá, gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ẹ ó rògolo. Olúwakẹ́mi Abọ́sẹ̀dé, ayé ò ní pa ọ́ lẹ́kún o. Tèmi wàá rògolo, ayé ò ní pa ọ́ lẹ́kún, orí rẹ ò ní gbàbọ̀dè, ẹ bá ń dà á síta. Bá mi kí bàbá o. Máa mi Bọ́dúnrìn ẹ máa kú ọjọ́ mẹ́ta, ẹ rà àánú gbà o. Ẹ kú ọlá Jímọ̀ ní Àlàájà, ẹ̀mí yín ó ṣe púpọ̀ rẹ̀ láyé. Admi ẹ káàbọ̀ o, God bless you. Alágbára takuntakun. Tàbá ní ká máa yin Ọlọ́run ó ju bẹ́ẹ̀ lọ màmá, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. A ò túfọ̀ ara wa bẹ́ẹ̀ nínú rẹ̀ ò bàjẹ́. Bí mo fi yìnyín ọlọ́tọ́ mi dọ́là ọ̀rọ̀ mi jù bẹ́ẹ̀ lọ, torí kò ṣeun láyé mi ni. Àbá Adésànyà ẹ máa rógolo, ẹ káàbọ̀. Mo ń kí àwọn ènìyàn káàbọ̀ lákòókò yìí, máa mi Mátúndé wàhálà nílò. Àǹtí Búkì ògo oníyà fọ̀hún. Bọ̀dá Emmanuel ẹ ò ní sọnù. Fẹ́mi Alibert ayé rẹ ò ní dànù. Tèmi wàá máa rógolo. Ẹyẹ méjì ò jọ̀ṣà, ọmọ ọba Bíọ́dún gbé ṣàpù náà ni. Mo ṣe gbọ́wọ́ fújà sórí ètò ni. Jídé Ọmọ́táyọ̀ wàá rògolo. Mo fẹ́ jẹ́ kó yé gbogbo ènìyàn wípé ọ̀nà àbáyọ gbọ́ ẹni bá ń gbógun ti ológo ilé wọn, ṣé kò mọ̀ pé kò yà ló ń lọ ni. Èrè ayọ̀ mi wá. Èrè
lẹ́nu kò mọ̀ pé oko ìyà lòún ro sílẹ̀. ṣó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run o. Ìyá àjẹ́ tó pa gbogbo ọmọ rẹ̀ jẹ́ kò mọ̀ pé òun máa jìyà kẹ́yìn ayé òun ni. Ṣó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Alágbàgbọ́ máa dájú yìí. Gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí àwọn àjèjì kan máa dá àjọ ọmọ onílé lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá mi ò. Ọlọ́run. Ahmed Marufu mú ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí aláìgbàgbọ́ máa dá àjọ ẹni tí ò gbàgbọ́ lọ. Aláìgbàgbọ́ ló yẹ kó dáa jù ṣùgbọ́n lónìí àwọn èèyàn tá ń pè òmùgọ̀ ẹranko àwọn ni wọ́n ń lówó Nàìjíríà ṣùgbọ́n ẹ̀yin ń jẹ palaba ìyà. Kí ló mú ọmọ Yorùbá tí a ń tú àṣírí ara wa síta lójoojúmọ́? Máa jẹ́ kí tẹ̀mí ṣọ̀rọ̀. Jésù máa jẹ́ kí tẹ̀mí ṣòro. Kò ṣòro fọjọ́ kọjọ́ tó yọ o. Aago 7 kọjá 20 ìṣẹ́jú gẹ́rẹ́gẹ́ a máa wọnú àdìtú ọ̀rọ̀ náà lọ. Gbádákun bá mi ṣí ẹ̀ síta. Ó fi ń bẹ ríyẹ́ríyẹ́. Máa jẹ́ kí tẹ̀mí ṣòro. Aláàánú rẹ tó dì ọ́ lọ́wọ́ mú tó ní kó lóore rẹ kọjú sí ọ kó má sí ọ láàánú. Irú ogun bẹ́ẹ̀ ilẹ̀ kó lanu gbé mi. Adẹ́sàdẹ́s ẹ káàbọ̀ o. Ẹ máa lọ sórí YouTube wa lọ láìkí ẹ lọ lọ́ọ̀fù ẹ̀. Ọmọ ọba Bíọ́dún Great Chapel náà ni ẹ bá wa subscribe síbẹ̀. Máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láìkí ẹ nítorí àwọn ọlọ́wọ́ ike ti dé wọ́n ti fẹ́ máa flash ètò yẹn. Olúwakẹ́mi Abọ́sẹ̀dé gbọ́ ẹni tó bá dì ẹ́ lọ́wọ́ yìí tó fi ń jẹun mú lórúkọ Jésù àrá Ọlọ́run kó ṣánpá kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbọ́wọ́ rẹ lé mi, gbọ́wọ́ rẹ lé mi, gbọ́wọ́ rẹ lé mi, ìyá mi ṣe láyé mi ọjọ́. Gbọ́wọ́ rẹ lé mi, gbọ́wọ́ rẹ lé mi, gbọ́wọ́ rẹ lé mi, ìyá mi ṣe láyé mi. Gbọ́wọ́ rẹ lé mi o. Yorùbá ń kàwé ó ń ṣerú Fúlàní. Gbọ́wọ́ rẹ lé mi. Darandaran wá di darandaran wọ́n wá ń kó wa lẹ́rú lọ. Gbọ́wọ́ rẹ lé mi o. Ọwọ́ rẹ nìkan ló lè ṣàyé mi dọ̀tun. Bàbá gbọ́wọ́ rẹ lé mi o. Gbọ́wọ́ rẹ lé mi. Kí n máa jìyà mọ́. Kí ẹ ṣiṣẹ́ erin jẹjẹ ìrírí. Bàbá gbọ́wọ́ rẹ lé mi o. Gbọ́wọ́ rẹ lé mi. Ṣọlá Joseph Fọláṣadé wàá rògolo ẹ káàbọ̀ sórí ètò náà ẹ kúrọ̀lẹ́ o. Sálàáfíà ni mo bá gbogbo ènìyàn. Gbogbo ẹni tó ti wọlé àtẹ̀yìntẹ́ ẹ máa wọlé mo lórí yín ò ní gbàbọ̀dé ẹ jẹ́ ẹ máa rà mí náà up Yorùbá Nation. Wọ́n ní olódodo a máa lọ́kàn bíi kìnìún a máa láyà bíi ìmọ̀tẹ́kùn. Mo jí ẹ káàbọ̀ o ẹ bá mi sí ọ̀rọ̀ náà síta níkẹ́ ìwọ náà káàbọ̀ ń bẹ̀. Ẹ̀rù òsì fún wa mọ́ ọ̀rọ̀ wa ti dayọ̀ ẹ̀rù òsì mọ́mọ́ mi ẹ fọkàn yín balẹ̀ ọ̀nà àbáyọ la fẹ́ sọ lálẹ́ yìí.
ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run ẹni tó dá ayé, ẹni tó dá ohun gbogbo, ẹni tí gbogbo ayé ń bọ, ẹni tí gbogbo ènìyàn ń fọkàn sìn. A dá gbogbo ògo àti ọlá padà fún. A sọ wípé ó ṣe é nítorí tí àánú rẹ̀ dúró láé. Ǹjẹ́ mo gbàdúrà fún gbogbo ọkàn tó ti wà níbí lénìí lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dè. Ẹ ò ní tẹnu gbó bí ọwọ́ tọ́lẹ̀tì o. Lórúkọ Jésù ti Násárẹ́tì, ẹ ò rógo lò. Alágbára tó dúró sórí àkàbà àṣeyọrí rẹ tó lóòní lọ. Ogun ọ̀run fẹ̀mí rẹ̀ ṣòfò dànù. Ọlọ́run máa bá wa lọ. Nínú ọ̀rọ̀ náà gbẹnu wa sọ. Má jà lọ ẹran ara. Adúpẹ́pẹ́ ti ṣe o. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó rí ọ̀rọ̀ yìí sí ẹ̀ lẹ́nìí. Lórúkọ Jésù ti Násárẹ́tì. Orí rẹ ò ní gbàbọ̀dè. Torí pé o ṣí ọ̀rọ̀ yẹn, ogun ọ̀run kó polongo ògo rẹ. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí. Máàmí ìwà pẹ̀lú ẹwà. Lórúkọ Jésù, ayé ò ní pa yín. Ẹ ní tọrọ jẹ nígbà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí o. Agbo ọlá ìmọ́lẹ̀ ayọ̀. Ayé rẹ̀ á nítumọ̀. Ọ̀nà dì kì í dí mọ́jọ́ kó má yọ. Ọ̀nà kì í dí mọ́sù kó má la Fẹ́mi Joshua. Ọ̀nà á là fún gbogbo yín o. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ máa bá ń sí ẹ, ẹ máa pín, ẹ máa lọ́ọ̀fù ẹ, ẹ máa láìkẹ̀. Àkókò tí alẹ́ yìí jẹ́ máa rí láìkẹ̀. No going back. Ẹ ṣe jàre Fẹ́mi Joshua. We are still on the motion. Gbọ́ ẹ̀mí rẹ ò ní pin nínú ìrìn àjò. Gbọ́ àmàna tètè máa bọ̀ o, àmàna tètè máa bọ̀ wá. Nàìjíríà ń dàrú o, àmàna tètè máa bọ̀ o. Àmàna tètè máa bọ̀ o, àmàna tètè máa bọ̀ wá. Ilẹ̀ Yorùbá máa ń dàrú o, àmàna tètè máa bọ̀ o. Ta ló mọ̀nà? Wọ́n ní afọ́jú diwájú, arọ́ tẹ̀lé. Ẹ dákun, tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, ta ni ó mú kejì rẹ̀ sáré? Ọ̀rọ̀ rẹ̀ èmi a máa sọ pé bí iná bá ń jó lórí omi, ẹni kí ọmọ ọba lọ kéru rẹ̀ wá. Ṣùgbọ́n kinní kan mo fẹ́ fi dá gbogbo ènìyàn lójú lẹ́ni pé fọ́júfọ́jú là á fọ́jú, kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀. Ojú àfọ́ọ̀fọ́ tán bíi tiwa báyìí, wàhálà ní máa ń dálẹ̀ o. Ìwọ tó ń wò mí lálẹ́ yìí, ojú inú rẹ àti ojú ìta rẹ ò ní fọ́. Àwọn èèyàn ò ṣàmì. Mo ní o ní dẹni tí ń fọwọ́ bògiri rìn. Gbọ́ mo tún wí lẹ́ẹ̀kan sí. O ní wà nínú yàrá máa pẹ́ ni tó ta ló wọlé yẹn kò ní jẹ́ ìpín rẹ̀. Àmín. Tá a bá wá rẹ́ni kẹ́ni tó wà nínú ipò bẹ́ẹ̀. Lẹ́ni mo pàṣẹ májẹ̀mú ọ̀run kó là ọ́ lójú. Iyè rẹ̀ sí. Adúpẹ́ pé ẹ ti ṣe o. Ògo ni fún orúkọ yín. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Mo dá gbogbo ògo náà padà lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ á máa lọ sínú ọ̀rọ̀ náà. Torí ohun tí ènìyàn bá gbàgbọ́ nínú rẹ̀, kò sóhun tó lè dá dúró. Gbogbo ohun tó o bá gbàgbọ́, èmi á máa sọ pé kò sóhun tó lè dá dúró. Ayé ò sì ní dá ọ dúró ṣe rere. Mo láyé ò ní dá ọ dúró ṣe rere. Wọ́n ní kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́, ó fi gbogbo ọmọ rẹ̀ bóbìnrin. Gbọ́ mi bàbá tó ń gbọ́ mi, gbọ́ mi ìyá tó ń gbọ́ mi. Kí ló dé? Àgbágòkè sókè. Ó jókòó sórí pẹpẹ, kò wọ pátá. Ó wá ń béèrè lọ́wọ́ ọmọdé tó wà nísàlẹ̀ rẹ̀ pé dákun sóòrí dì mí. Gbọ́ mi dáadáa.
àgbàlagbà jókòó sókè kò wọ ṣòkòtò kò wọ dírọ́ọ̀sì kò wọ pátá ó wá ń béèrè lọ́wọ́ ẹni tó wà ń sàlẹ̀ pé ṣé orí dì mí tí ò bá rí díẹ̀ kí ló wá fẹ́ rí gbogbo ohun tó gbé sábẹ́ lọ́mọ ti rí. àwa Yorùbá là ń ṣe ìwà ọ̀dẹ̀ ìwà òbùkù ìwà èérí. Yorùbá sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ilé là ń wò ká tó ṣe kí ni o ká tó sọmọ lórúkọ. Máàmi Tóyìn orí yín ò ní gbàbọ̀dè ẹ ò ní kú fọ́tayọ̀ ẹ káàbọ̀ ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta gbogbo àkókò tó bá wù kẹ́ ẹ wà àlàáfíà Ọlọ́run kó bá yín gbé. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí èmi á máa sọ pé kì í ṣe gbogbo rẹ̀ lẹ́gùn bẹ́ẹ̀ kì í ṣe gbogbo rẹ̀ lèpè. Yorùbá bọ̀ ó ní ẹni tá a bá fi léèsì oníhò mọ́ lẹ́nu ó ló yẹ ẹnu rẹ̀ á máa jò fòfòfòfò kí ló dé tẹnu wá ń jò. Ó ní àṣírí Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn wòlíì rẹ̀. Kí ló dé tí Yorùbá ò láṣírí? Àwọn tó gbé tó wà nílẹ̀ Yorùbá ká tiẹ̀ gbà pé tá a bá tún wí sìn ẹ̀ ní pásítọ̀ ń sáwó. Wọ́n ní wúwo lẹ́nu awo ń wó. Kí ló wá dé tá à ń tàṣírí ohun tá à ń ṣe ní kọ̀rọ̀ síta? Gbogbo nkọ̀rọ̀ tá à ń ṣe tó jẹ́ pé orí social media ní gbogbo ẹ̀. Mítì mélòó lẹ ti rí àwọn dánidání àwọn tá à ń pè ní dánidání àwọn dánidání dáná akídánidání. Àwọn tẹ́ ẹ rí yẹn àwọn akídánidání àwọn ọ̀daràn àwọn Fúlàní ìjọ wo lẹ ti rí wọn kán bọ́ ọ̀tá kán wá máa sọ pé báyìí ló lórí wọn o báyìí ló ṣe jẹ o báyìí ló ṣe mú o báyìí ló ṣe rìn báyìí ló ṣe báyìí kí ló dé. Ìjọ wo lẹ rí Amẹ́ríkà tó sọ fún yín pé lọ́la o àwọn báwọn ṣe máa jagun lélẹ̀ báwọn ṣe máa ṣe lélẹ̀ báwọn ṣe máa ṣe lélẹ̀. Àwa yìí náà ni. Òótọ́ ò ní ká má bá ń sọ̀rọ̀. Àwọn tó fẹ́ gbọ́ òótọ́ gan ni wọ́n kọ̀ tí wọn ò sòtítọ́. Èmi sọ fún yín pé Bíbélì pé ó níbo ni ogun ti wá. Níbo lógun ti ń bọ̀? Níbo lógun ti ń ṣẹlẹ̀ sí tèmi tirẹ̀? Ó ní láàrin yín ni. Láàrin yín ni. Èmi, ìwọ, ta ní fogun ja ẹnìkejì. Lóòótọ́ dáa tá a bá gbọ́ formation ká release ẹ̀. Bóyá ó fẹ́ pa èèyàn kan lára, ó dáa ká sọ síta. Ṣùgbọ́n kì í ṣe ká wá máa sọ formation ènìyàn síta. Kódà bó ṣe ń jẹ bó ṣe ń mu bó ṣe ń ná kò dáa kò lórúkọ méjì kò dáa ni kò sí ta fẹ́ gbà sí. Bí mo bá ń lọ sí mò ń sọ fọmọṣà mi fún mi sí ẹni tó wà ń ta ẹni tó dẹ̀ wà ń ta dẹ̀ ń wá mi mọ́mì ìjọ wo ni wọn ò ní mú ọ. Bàbá wà lálàáfíà ó tó Koiki wà lálàáfíà ó tó ọmọ ọba wà lálàáfíà ó mà tó. Bámi wà fèsì mẹ́ wọ́n máa mọ̀ pé kò sépo nínú kinní ẹ̀ wọ́n dẹ̀ máa jókòó pa síbẹ̀.
sí wọn. Mo kéde ńgbà kan Koiki náà ó lè sọ̀rọ̀ sí tí mo fẹ́ sọ yìí. Nígbà yẹn tán bá ń lọ síbì kan bóyá ńgbà tá fẹ́ lọ máa ṣe rally. We are in so. We are in so. Àti débi báyìí. No, until we get to the destination. Gbogbo tí Bíbélì kọ nípa alágbára, ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ láti kọ́ ń parẹ́. Ẹ̀yin náà lẹ jẹ́ ká mọ gbogbo ilé Sunday Igboho síta. Ẹ̀yin tèmi ti rẹ̀ yìí náà ni. Ẹ̀yin lẹ ń lọ bẹ̀ tẹ́ ẹ lọ ń ya fọ́tò. Ẹ̀yin náà lẹ wọ bẹ̀ lọ tẹ́ ẹ lọ ń ya gbogbo yín la jàjọ wà ń bẹ̀ ni. Ó ní mo ṣe kọ́ rí pé èmi náà lọ́wọ́ ń bẹ, ìwọ náà lọ́wọ́ ń bẹ. Ohun tó ń ṣẹlẹ̀ lákòókò yìí gbogbo wa la lọ́wọ́ ń bẹ. Gbogbo yín lẹ fẹ́ bá Ìgbòho ya fọ́tò. Gbogbo náà lẹ fẹ́ gbé kámẹ́rà lọlé ẹ̀. Hey, this is in house o, this is here o, this is in gbé. Tó bá jẹ́ inú igbó tí jagunjagun gbé, mélòó nínú yín ló fẹ́ wọnú aginjù lọ? Àwa gbọ́ pẹ́pẹ́ sẹ́ o, ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn. Kò yẹ ká tún wá máa sọ àwọn information àwọn gbé yìí gbọ̀hún níbi tó tún wà lọ́wọ́lọ́wọ́ báyìí ká àti ẹ̀ nídìí ẹ̀. Jù pé ká máa gbé ọ̀nà ìrìn àjò bá a ṣe máa rí ọ̀nà àbáyọ òun ló yẹ ká máa ṣe ní tiẹ̀ báyìí. Àwọn tó pe àwọn ní DSS èèyàn ni wọ́n o. Wọ́n kọ̀ wọ́n ń tàpá sófin. Àwọn tó wà lákòlò wọn kẹ́kọ̀ọ́ wọn wá síwájú adájọ́ wọ́n kọ̀ wọn ò kó wọn wá. Ṣé ìyẹn ò tó fún wa láti lè sọ̀rọ̀ lé lórí pé ó lọ́wọ́ kan ìkà nínú? Ìyẹn gan tó ká máa pariwo pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Ohun tó yẹ ká máa fa àwọn ọba wa létí rèé ká máa lùlù kóyá fún wọn. Ẹni tó dé la rí àmẹ́ni tó kàn lọ́la bóyá èmi ni bóyá ìwọ ni. Stopping àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ẹ stop ẹ̀ please. I didn't like all those statements. Èmi ò fẹ́. Ìlú Nàìjíríà tán gbéra tán fẹ́ ra nǹkan ogun. Boko Haram tán àbájà lógún ọdún. Ṣé Amẹ́ríkà ṣe ń ta nǹkan ìjà ni? Ṣé màpá Amẹ́ríkà ń ta nǹkan ìjà? Ayé Goodluck first regime of Buhari wọn ò mà tí kú òun bẹ́ẹ̀. Wọn ò ra nǹkan ìjà ń gbà yẹn o. Ṣùgbọ́n ìgbà tó wá di pé à ń jàjà fún òmìnira wa náà wọn náà fẹ́ ra nǹkan ìjà. Ṣé nǹkan ìjà tán fẹ́ rà yìí ṣé ilẹ̀ Yorùbá náà fẹ́ kó sí àbọ̀n fẹ́ pín fún 36 states bí kò ṣe pé Zaria ìyẹ̀wò mọ̀ ẹ sọ pé jẹnẹrétọ̀ dìú. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ohun kan ìjà èyí tó ń rà yìí àárín ara wọn ni wọ́n ń kó lọ. Wọn ò kó sọ́dọ̀ wa. Wọ́n mọ̀ pé agbára wà lọ́wọ́ wọn láti dojú ìjà kọ wa. Àwọn tó wà l'Amẹ́ríkà wọn ò gọ̀ bíi tiwa. They are not a fool. A ti ṣiṣẹ́ dé ibi àmì. Mo sọ fún yín mo ní díẹ̀ ló kù. Tébù wọn ti ṣubú ẹ má jẹ́ gbé dìde padà. Gbangba lójú wálíà.
bólè ni wọ́n ni o bólè làwa ẹni tọ́lọ́run ò lè mú. ẹni tí Ọlọ́run ò lè mú a ò tí ì dá torí pé ní ìgbà tí wọ́n set up tán pa ọmọbìnrin wa tó lè wà lùkọ́tà jagunjagun wọ́n mà padà. wọ́n tún mú ọmọkùnrin míì wọ́n ló gbé ẹlukọ́tà fúnra rẹ̀ ni wọ́n ló gbé pílẹ̀ẹ̀nì fúnra rẹ̀ ṣùgbọ́n nígbà tí Gúnmi tó sọ̀rọ̀ pé àwọn wèrè àwọn dà àwọn tá ò ríran rí pé wọ́n ti ní nǹkan tó lè fi já ẹlukọ́tà bọ́ọ̀lẹ̀ ẹ dákun ṣé nǹkan ìjà tán rà tán fi já aircraft yẹn ọ̀run ló gbà sọ̀kalẹ̀ sí Nàìjíríà ṣé kì í ṣẹnu bodè yín ló gbà kọjá bí mo bá ṣe ń sọ ẹ máa já o. ní kan pa jẹrẹtọ ní kan pa. ibo ló gbà wọlé ẹ dákun mo béèrè ni o níbo ló gbà wọlé ṣebí ẹnubodè náà ló gbà wọlé nǹkan ìjà mami ìdányìn sí pléènì yẹn tó já wálẹ̀ tilẹ̀kùn yẹn nǹkan ìjà dányìn sí pléènì yẹn tó já wálẹ̀ yẹn ṣèbọn mọ̀ pé ọmọ yẹn ó ti mọwọ́ yí padà ni wọ́n mọ̀ pé ọmọ yẹn ó ti mọṣẹ́ ni ṣùgbọ́n nínú ọkàn tèmi tirẹ̀ iye wa ò lọ bẹ̀. àwọn kankan sì wà ńlẹ̀ tó jẹ́ pé a ní láti tètè máa yẹ̀wò tí àyẹ̀wò gbúdọ̀ dé bá ọ̀nà àbáyọ nínú ẹ̀. àwọn kan míì wà tó jẹ́ pé ká máa pe àwọn ènìyàn wá ṣàkíyèsí ẹ̀. òun ní ìbò tí ẹ bá wo local government and chairman tó kọjá yìí sìn àwọn ara wọn ni wọ́n dìbò òun lẹ̀rú fi bà wọ́n tí ọkàn wọn ẹ̀dọ̀ wọn ò lélẹ̀ lórí òdòòró wọn. òun ni òróòró wọn kò fi lélẹ̀ òun ni inú wọn tó fi ń bàjẹ́ ní gbogbo ìgbà òun dẹ̀ yọ wọ́n lẹ́sẹ̀. obìnrin kì í rọ́ṣọ tiẹ̀ kó má tù òun ni mo ṣe sọ wípé ẹni tó bá fẹ́ jẹ́ wòlíì àgbáyé ó gbúdọ̀ gbọ́ ìpè Ọlọ́run Elédùmarè dáadáa kó tó di pé ó máa sọ̀rọ̀ ó gbọ́dọ̀ mọ irú ènìyàn tí Ọlọ́run fúnra rẹ̀ ń ṣe. ó ní ọkàn rẹ̀ a máa lé bíi ti kìnìún. bàbá tó ń gbọ́ mi ìyá tó ń gbọ́ mi ǹjẹ́ ọkàn rẹ̀ lé bíi ti kìnìún? ǹjẹ́ o ti ṣe tán láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀? gbogbo àjàjàngbara láyé tó bá ti sign pé I want to become administrator iwájú ni kó máa wò. ohun méjìlá
nínú kó kẹ́nìyàn parẹ́ síbẹ̀ ọ̀ kó lọ kó ìkógun kó padà wálé. Mo sì gbàgbọ́ pé gbogbo àwa tá a bẹ̀rẹ̀ yìí tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀mí wa ò ní pin. Ẹ bá mi ṣàmì. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn ènìyàn wọ̀nyí tá ẹ̀ ń wò wọ̀nyí gbogbo wọn náà wà lórí platform tẹ́ ẹ̀ wà yẹn. Àárín yín gan lógún ti ń dìde. Ẹ̀yin lẹ ń fún wọn ní information. Aláwòkù obìnrin yẹn náà. Obìnrin aláwòkù yẹn ẹ̀yin náà lẹ ń fún ní information. Tèbi torí owó ń tẹ́ fẹ́ jẹ. Ẹ̀yin oníjẹkújẹ aṣẹnu bí ẹnu adìyẹ. Ẹ jẹ́ mọ̀ tẹ́ ń ṣe. Bàbá màmá èmi á máa sòtítọ́ ọ̀rọ̀ fún ọ. Bó bá wù ẹ́ o gbọ́, bó bá wù ẹ́ o gbà, ìṣẹ̀lẹ̀ ibi ò ní ìṣẹ̀lẹ̀ sí mi àti rẹ. Ọlọ́run mi kì í fi ọ̀pọ̀ ènìyàn jagun. Tó bá wò sí, à ń sọ òtítọ́ ọ̀rọ̀. But ẹlòmíì á pè dádì ẹ bá láyọ̀ dádì báyìí lálẹ́ ẹ ṣe sùúrù. À ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Òkú kì í wó ruru ká wà á ruru. A ní láti mọ ohun tá à ń ṣe. Àwọn tá ẹ ń wò bí ènìyàn lẹ́nìyẹn wọ́n dáwọ́ èèyàn bóra ẹranko sì ni gbogbo wọn. À ń sọ fún wọn pé kò sí ìbò ní 2023 wọ́n rò pa à ń ṣeré ni. Kì í ṣogun bẹ́ẹ̀ kì í sì jẹ̀jà bẹ́ẹ̀ kì í sì sí ọkọ̀ àti ìbọn la máa fi jà ẹnu iná ni. A máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Ìwọ náà bá wọn sọ̀rọ̀. What is your benefit lórí ètí àti ìdí tí wọ́n kò tán pa wá? Ṣé bí àwọn ọlọ́pàá country mi ṣe ń ṣe nìyẹn? Wọn ò bẹ́ẹ̀. Ǹjẹ́ wọ́n á máa fárí lẹ́yìn olórí? DSS ń bọ̀ ní kóòtù kò gbé àwọn ẹni tó sọ pé ń ṣẹ̀ kò kó wọn wá. Àwọn ọba wa dẹ̀ ń wòran. Àwọn ìjòyè dẹ̀ ń wòran. Àwọn aráàlú dẹ̀ dákẹ́. Olómẹ́rù bá gbogbo ènìyàn màjàmọ́sálà malákíkanjú. Ó ní mo ṣe sọ pé alágbára ilé tó bá ń dẹ́rù bológo ilé ìyà ni ó jẹ. Ọmọ ológo kan bẹ lẹ́yìn ẹ̀sìn gbógun tì. Ṣé ẹ mọ̀ pé oko ìyà gan ìwọ tó ń gbógun tọmọ ológo yẹn oko ìyà lẹ́bí rẹ̀ ń lọ. Ayé irú ẹni bẹ́ẹ̀ ò kí ń dà. Ó gbọ́ pé lágbájá ló lògo ìdílé. Ìwọ wá ń bá kò ní lògo yẹn lò sẹ́. Lójú ayé mi kò ní rí lò. Tí ò bá lò lójú rẹ yóò lò lẹ́yìn rẹ̀. Àwọn kan tiẹ̀ sọ pé ẹ jẹ́ kán mọ̀ wọ́n. Ẹ jẹ́ kán mọ̀ wọ́n. Ẹ jẹ́ kán mọ̀ wọ́n. Dádì mọ́mì tá bá wá mọ̀ ọ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ jọ kí la fẹ́ gbé fún ẹ. Owó tó ń lé kán lè mọ̀ ẹ́ yìí. Ọlá tó ń lé kán lè mọ̀ ẹ́ yìí. Dákun ibo ló ń kó o lọ. Aṣiwèrè ń kó ọrọ̀ jọ nígbà tí kò mẹ́ni tí ó lò. Bag of cement is 4,000 naira now. Ó di 37, ó di 36, ó padà wá. Dangote ti fowó kún. Ilẹ̀ bàbá rẹ̀ náà ti wá cement tán lò yó. Kì í ṣe nọ́ọ̀tì o. Ìbèṣe kékeré ọkọ̀ ìlú ńlá nílàró ń bíbà iná ti ṣe cement Dangote o. Olómọ̀ ń tà fún ẹ lówó ńlá. Yorùbá ẹ̀ ronú. Ẹ̀yin ọba gan
ṣèpàdé rẹ̀. Ẹ̀yin ìjòyè ìwà yín burú jáì. Ẹ̀yin wòlíì olè. Ẹ̀yin àfá ìmáàmù fi làákàyè tó ìmọ̀ yín nímọ̀ kankan. Wọ́n gbé òpònú ayíràdà kan wá sí orí rédíò program. Mo wá ń gbọ́ ohun tó ń sọ nígbà tán béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀. Ìbéèrè náà rèé o. Wọ́n ní ṣó dáa àbí kí ni àfojúsùn rẹ̀ bí Amẹ́ríkà ò ṣe ta nǹkan ìjà fún wa. Òpònú ayíràdà rẹ̀ máa dáhùn. Ó ní kò dáa. Àwọn ní lọ́nà wo? Ó ní torí pé ìwà Amẹ́ríkà ò dáa. Ó yẹ kán lè ran Nàìjíríà lọ́wọ́. Àwọn ní lọ́nà wo? Tó bá jẹ́ pé ta nǹkan ìjà yẹn fún wa, oníṣẹ́ṣẹ́ ń wò wá tí Boko Haram ti wà ń bí ni. Àsìkò tá a dẹ̀ fẹ́ ra nǹkan ìjà rèé, ó yẹ kí Amẹ́ríkà lè tà fún wa. Ìmùgàn kò yẹ kó tà, ó yẹ kó kó fún wa ni. Ẹ wò pònú ayíràdà. Kò kọ́kọ́ béèrè pé èló ni wọ́n fẹ́ fi ra nǹkan ìjà $80 billion. $80 million. $80 million yẹn tó bá ṣe sí Nigeria money, èló ló lè tó dádì. Ẹ̀yin mathematician, ẹ̀yin oníṣirò, ẹ̀ẹ́dẹ̀ yọ gìgété. Ẹ̀dẹ̀ ń sọ pé kò sówó lórílẹ̀-èdè, ẹbí sì ń pa àwọn ẹ̀yà kan. Ìyẹn ò rí sọ. Ṣó o rò pé Amẹ́ríkà gọ̀ bíi tiyín ni? Amẹ́ríkà ò gọ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ta Sunday Igboho síta. Bẹ́ẹ̀ ni ò jìyà lẹ́ni, ìran yín méje ó jìyà. Ó tán àbí ò tán, kọ̀lọ̀mbọ̀ ń wọ̀ ọ́ lọ lọ́wọ́. Fùlàní ẹlẹ́ẹ̀kíní, Fùlàní ẹlẹ́ẹ̀kejì, Fùlàní ẹlẹ́ẹ̀kẹta, Fùlàní ń pa àwọn bàbá wa. Láyé Muhammed ti sọ́tàn. Ó ní kò sí tó burú kán máa jíyàn gbé. Ṣé mọ̀ pé màlúù ni wá? Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń wálé, ẹ̀yin náà lẹ sọ pé kò sí nǹkan kan Nàìjíríà. Ṣùgbọ́n àwọn tẹ́ ń fún lówó ó lè wọ́n bíà. Gbàjàmí Àmìlà wà ń bẹ̀. Yáyì wà ń bẹ̀. Ìyàwó Tinubu Rẹ̀mí òun náà wà ń bẹ̀. Gbogbo ìṣísí ilẹ̀ Yorùbá náà ní representative fún wọn tá lọ ṣaṣojú ilẹ̀ Yorùbá. Ẹ dákun sẹ́ẹ̀rí yẹn sọ pé àwa la ní sìmẹ́ǹtì. Ẹ má jẹ́ sìmẹ́ǹtì owó mọ́ owó náà tá a lò òun là ń san. Ẹ sì máa wí pé ẹ wá jẹ mùdùmúdùn. Ẹ wá jẹ mùdùmúdùn. Mùdùmúdùn ìjọba warawa. Ìjọba àfipáṣe. Ìjọba ológun kan ò lè tó lè yí o. Kìkú ń ṣẹ̀bi wọn. Ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ́ ń tara yín lọ́pọ̀. Nígbà wọn abẹ́ ta ẹ̀yin lágbájá ni o, làbàndó ni o, kòkó bàbá sọ léè o. Kí ló jẹun tí ò jẹun? Kí ló mumi tí ò mumi? Kí ló jọgẹ̀dẹ̀ tí ò jọgẹ̀dẹ̀? Kí ló jẹwé tí ò jẹwé? Kì í ṣe pé ẹnu wa yìí kí kọ́kọ́rọ́ wà ń bẹ̀. Àṣírí wa ti pọ̀ jù ń ta. Àṣírí wa ṣe kí ni? Ó ti pọ̀ jù.
Sunday Igboho ti wà nínú Germany, ó ti wọ mọ́tò, ó ti ṣe ibo ló ń gbé sí, ibo ló ń sùn sí, ibo ni ìyàwó rẹ̀ wà, ibo lọkọ ẹ̀ ń gbé, ó ti pọ̀ jù. Bàbá wà lálàáfíà, ṣé kò tó gbogbo ènìyàn ni? Ẹ wo iye ọdún tí Mandela fi wà lẹ́wọ̀n, dáàdì mọ́mì, ìgbà tó jáde la bẹ̀rẹ̀ sí pa Mandela ó lọ farajìyà nítorí òmìnira. Congratulations for your freedom o. Mandela ó lọ farajìyà nítorí òmìnira. Congratulations for your freedom o. Ṣebí gbà yẹn láti ẹgbẹ́ kíṣẹ́ ti jáde. Èyí tí Sunday fojú wíwí nínú rẹ̀ báyìí. Kí ló fa rọ̀bọ̀ rebe? Kí ló fa ìtú ọ̀rọ̀ àsọtá ọ̀rọ̀? Ẹlòmíì ò ní any information kankan. Jù kó pick. Ṣé bí Nàìjíríà ṣe tóbi tó àìmọye information. Láàárín chọ́ọ̀ṣì gan àìmọye information. Ṣé ẹ tí gbọ́? Ẹ pé kí ni? Ṣé ẹ tí gbọ́? Mo ní ẹ pé kí ni? Ẹ̀yin tẹ́ ẹ fọkàn tán, ẹ̀yin tẹ́ ẹ ń wò lókè, àsáwò ni gbogbo wọn. Tó bá kù mí kú lé mi, Jésù làwa ó máa ń sìn. Àwọn ìwà èérí, we need to start from our home. Ká kọ́kọ́ tọwọ́ ẹ̀ bọ́lẹ̀. Jésù kì í ṣe onídán. Ajínrere Abíọ́dún kì í ṣe onídán. If you call me to pray for you, don't be asking me kí la fẹ́ ṣe if I didn't tell you to go and do this. Ẹ̀yin lẹ ń kọ́ wọn lólè. Àìmọye pásítọ̀ tí ìjọ dáwó á máa sọ fún àwọn ọmọ ìjọ rẹ̀ pé ṣọ́ọ̀ṣì Ọlọ́run ni o. It's for God. Gbogbo èèyàn ló ní. Ìgbà tán bá kú wọn á wíìlì ẹ̀fọ́ mọ́ wọn. Ẹ̀jẹ̀ kú kán lọ láṣìírí wọn. Àìmọye àwọn tó kólẹ̀ ilẹ̀ sílẹ̀ tán fi dájọ́ lẹ̀ tán fẹ́ jẹ́ kí gbogbo èèyàn jèrè. Ṣé gbogbo ajínrere ló máa lè bọ́ ọ̀tá láti wá máa sọ̀rọ̀ ìwé tí mò ń sọ yìí ni? Ṣùgbọ́n àwọn kan máa lówó wọn, àwọn kan máa lo ọlá wọn, àwọn kan máa lo nǹkan ìní wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú àjàgbara tá à ń lò yìí, kì í ṣe gbogbo ènìyàn la fún lórí ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ bátabátá. Ṣùgbọ́n wọ́n ń lo nǹkan ìní wọn, wọ́n ń lo ọpọlọ wọn láti gbà wá nímọ̀ràn láti lè jẹ́ ká tẹ̀síwájú bí ilẹ̀ Yorùbá ṣe rí. A single person, ẹnìkan ṣoṣo, ó lè dá gbogbo Nàìjíríà láàmú tí ó sì sí tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó nígbà fún wọn lọ́rọ̀ sọ àṣírí pọ̀ jù. Tán bá pè wá àti bọ́ta. Lágbájá ló sọ báyìí, Tàmàdò ló sọ báyìí, báyìí la ṣe máa ṣe, kí ló dé ẹ̀ẹ́dẹ̀ mọ́rọ̀ sínú bí ìtàgbà. Ẹja wọlé ká ṣe mítì ńlẹ̀. Wọ́n ní torí bá roni, tá a bá gbẹ́rù sórí, ó tún níbi àgbékà. Ẹrù tá a bá gbé sórí torí ta ni. Tá a gbé séjìká yẹ ilẹ̀ la ó jù sí. Ọ̀rọ̀ yẹlẹ̀ Yorùbá a ò dẹ̀ ní gbélẹ̀. Yorùbá nation for life. Mọ́mì máa tẹ̀. Máa lọ́ọ̀fù ẹ̀, máa láìkì ẹ̀. Bọ̀dá Ibrahim Adégbóyèga ẹ̀rá àánúgbà o. Abraham Adégbóyèga ẹ̀rá àánúgbà. Ìrìn àjò ọ̀nà àbáyọ rèé o. Ẹ dákẹ́ ẹ ṣe bí ẹni tí ò gbọ́. Ẹ fi yèdénú ẹ ṣe bí ẹni tí ò mọ nǹkan kan. Fúlàní tó ń pa wá àwọn ò ṣe fídíò. Ìgbà tẹ́ ẹ bá rí wọn tán ya bọ abúlé wa, ẹ mọ iye ọjọ́ tán ti ṣe mítìn kan tó débẹ̀. Ẹ mọ iye ọjọ́ tán ti rìn káàkiri inú yàrá wa kan tó bọ́ ọ̀tá wá bá wa. Wọ́n dẹ̀ ń fojoojúmọ́ wọ́n fi ń yí wa po. Wọ́n ń fojoojúmọ́ wọ́n fi ń rídìí wa.
ẹni tán gbé lọ sí Benin tó lọ ṣàmbásádọ̀ ṣásìkò tó yẹ kán gbé lọ òun náà gbé lọ. ẹjẹ́ àṣẹ mítì kọ̀rọ̀ tẹ́ ẹ ṣe ń pariwo síta yìí kò dáa tó. ẹjẹ́ àfiyèdénú ọmọ Yorùbá kì í jagun bí ẹrú. àkàṣù ẹ̀kọ́ kan lè wólẹ̀ gbogbo eléyìí. láyé MPN ẹ̀yìn ni wọ́n fi ń jólè. ṣùgbọ́n ẹni tó fẹ́ bájà tó ti fi irú ìjà tó máa jà ó ti kó sórí ṣó. ẹ wá ní òní borí. gbọ́ mi ìwọ tó ń gbọ́ mi ogun ayé ò ní borí ẹ. ìwọ tó ń gbọ́ mi mo ní ogun ayé ò ní borí ẹ. lẹ́ẹ̀kan tó kù ogun ayé ò ní borí ẹ. a ní láti gbọ́n. Bíbélì ní ká gbọ́n ju èṣù lọ. ẹ gbọ́n ju paramọ́lẹ̀ lọ. ẹ gbọ́n ju àwọn ìka ènìyàn lọ. ẹ fi ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sí ọwọ́ Ọlọ́run. ẹ jẹ́ ń sọ kékeré kan. àwọn míì á lọ sójú bọ òkùnkùn, àwọn míì á lọ sójú bọ tó tiẹ̀ wà reliable láti ṣe nílẹ̀ Yorùbá. gbogbo ẹ̀ náà máa gbé kámẹ́rà tì. eégún tó ń tàkìtì tákàtà rẹ̀ bá ya a ó rẹ̀ pọ́n ará ọ̀run o. bàbá màmá olùgbọ́ mi tó ń gbọ́ mi, ẹ jẹ́ àfiyèdénú, ẹ jẹ́ àjagun bí ọmọ. ẹ má jẹ́ àsọra wa di ẹni tí ò máa ṣe. àwa la kọ́ wọn lọ́gbọ́n, ọgbọ́n sì ti kù tá ó kọ́ àwọn èèyàn. tá ó sì borí ogun náà. tí Ṣẹ́drákì Mẹ́drákì àti Àbẹ́gínígò tí wọ́n bá fòyà wọn ò ní lè rìn nínú iná ìléwu, Olúwa kò ní kún wọn. bí Dáníẹ́lì bá bẹ̀rù tí ò gba Kristi rẹ̀ tó gbàgbọ́, ó ṣeé ṣe kí kìnìún fi gbá orí ẹ̀ mú mi. ṣùgbọ́n a ṣe wọn ní kọ́kọ́rọ́. ọba débẹ̀ ó ní ìjẹ́ Ọlọ́run rẹ̀ á gbà ọ́ bí? ó ló gbà mí, wọ́n dẹ̀ gbé jáde. gbogbo àwọn tó dìtẹ̀ wọ́n dóúnjẹ kìnìún, wọ́n ní kí wọ́n tó délẹ̀ ní kìnìún fà wọ́n yà. gbogbo ẹnikẹ́ni tó bá ń dìtẹ̀ ilẹ̀ yìí tí ń tú àṣírí ìkọ̀kọ̀ wa fún ọ̀tá yóò balẹ̀ lọ lórúkọ Jésù. a ò níbi méjì tá à ń lọ ju pé ká dákẹ́. Bíbélì náà ní ó ní ẹ dákẹ́, èmi Ọlọ́run yóò jà fún yín. ogun tí ẹ̀yin rí lẹ́ni ẹ̀yin kì yóò ṣe kíni o, ẹ̀yin kì yóò rí mọ́. àbọ̀bẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a tún ní nìyẹn o. ẹ já fọ̀rọ̀ sínú bí àgbà, ká máa sọ̀rọ̀ bí ọmọdé wa lọ. lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. o ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o, o ò ní tọrọ jẹ, o ò ní tọrọ mu, o ò ní tọrọ ná. a ò bú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ la ò sì bẹ́ ẹnikẹ́ni jà. ṣùgbọ́n ẹ jẹ́ sọ pípé dèédèé mìràwé àbáwọlé ṣe sọ́lẹ́gùn dèédèé mìràwọ̀. ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ a ṣe ní mẹ̀dọ̀mẹ̀dọ̀, ẹ jẹ́ a máa tà ń ṣe. torí pé olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa sọ pé ohun tí ọwọ́ ọ̀tún rẹ bá ṣe má jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ̀ ọ́. yóò sì dára fún yín. èyí tẹ́ ẹ ti wọlé ẹ ò rógo lò. ayé ò ní pa yín lẹ́kún o. ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa, tí ẹ ń bọ́ ọ̀tà títí di àkókò náà lọ́la tí a ó jọ kọrin hallelujah. orúkọ mi ò yí padà. Wòlíì Ajínrere Ọmọọba Bíọ́dún. It is well with you. o lè pè mí sórí nọ́mbà yìí tí o bá fẹ́ àdúà àbí ìtọ́ni, àbí o fẹ́ gbéṣẹ́ fún wa kọ́ńtrátì ilé rẹ ká bá ọ kọ́, àbí ká bá ọ kùn, àbí ká bá ẹ fọnikéètì ẹ ká ṣe àwọn nǹkan tí wọ́n ṣe sínú ilé. a ní company
tó ń bá wọn à ń ṣiṣẹ́ ilé àwọn tá dẹ̀ ti nínú tá ti ń fira hàn wá wọ́n dẹ̀ ń bá ṣẹ́ wa bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń gbádùn ẹ̀ lórúkọ Jésù ò ní sọnù ilé rẹ ò ní dahoro mo gbàdúrà ilẹ̀ yìí Ọlọ́run á gbà á fún wa ò ní tẹnu gbó bí ọwọ́ wá sì ṣàṣeyọrí nọ́mbà náà rèé 082 57 45 5803 082 57 45 5803 yóò dára fún yín o ẹ ò ní sọnù ògo yín á fọhùn gbogbo ẹni tó ti wọlé ìkànnì àti tó tún máa wò lẹ́yìn ètò yìí lórúkọ Jésù in tó ń lé tọ́wọ́ rẹ nìbá gbogbo tó ń nàgà tó rí mú yẹn lórúkọ Jésù kí ilẹ̀ ni ó tó mọ́ ògo ọ̀run fi ta ọ́ lọ́rẹ bẹ́ẹ̀ lẹ̀mí máa wí àwọn kan wà bí wọ́n wojú ọmọ mo gbàdúrà mo sọ̀rọ̀ májẹ̀mú àti pé wọnú inú yín kí n tó dé ẹ̀mí mímọ́ ṣàtúnṣe ogun ọ̀run ṣàtúnṣe kí Ọlọ́run kó sì pèsè ọmọ gidi fún ọ bí Sámúẹ́lì bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí o Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù ọ̀nà àbáyọ ni pé keep your mouth shut is not shut only don't leak the secret of our Yoruba in your platform ìkéde tẹ́ ẹ sanwó fún don't leak Yoruba protocol ẹ má sọ àṣírí ilẹ̀ Yorùbá síta mọ́ yóò dára fún yín God bless you this well with you see you tomorrow the same time this well with you all bye bye.